Assalamu alaikum wa rahmatullahi wa barakatuh. Ẹ̀làbọ̀rú ẹ̀làbọ̀yè, hallelujah o. Mo kí gbogbo ẹ̀yin ènìyàn èmi Dr. ọmọ ọ̀dọ̀ àgbà. Ọlọ́run ọba ọlọ́jọ́ ní kò ní padà lẹ́yìn ọ̀kọ̀ọ̀kan wa. Mojúbà àkọ́dá, mojúbà ṣẹ̀dá, mojúbà lọ́wọ́ Elédùmarè ọba tó ní kọ́kọ́rọ́ ayé lọ́wọ́. Mo fẹ́ bùn ẹ̀yin obìnrin ní iṣẹ́ kan ní òní. Ọkùnrin náà lè ṣe tí ọkùnrin bá ti nífẹ̀ẹ́ sí, ṣùgbọ́n torí obìnrin mo ṣe mú iṣẹ́ yìí wá. Iṣẹ́ yìí là ń pè ní àtíkè ìfẹ́ràn amúnimúyè. Ìfẹ́ràn àwòmọ́lè gbójú kúrò tó dáa gidi gan. Ọ̀pọ̀lọpọ̀ àwọn iṣẹ́ ni mo ti mú wá níbi àtíkè yìí. Àtíkè yìí tí mo fẹ́ mú kalẹ̀ lénìí ni ó jẹ́ iṣẹ́ àtíkè kẹta tí mo ti fi sórí YouTube channel yìí. Ṣùgbọ́n yìí mo fẹ́ rí i pé òun gan ó fẹ́ múnádóko ju àwọn méjèèjì yòókù lọ. Wàláì tàláì. Ó fẹ́ múnádóko ju àwọn ìyókù lọ. Bá sì mọ̀ pé oògùn á máa ṣiṣẹ́ jura wọn lọ. Wàláì. Oògùn á máa gbéra jura wọn lọ. Àṣírí Elédùmarè ló mọ ìdí tó fi ṣe bẹ́ẹ̀. Iṣẹ́ yìí dára fún obìnrin tí ọkùnrin ò bá nífẹ̀ẹ́ tàbí obìnrin tí ó fẹ́ kí àwọn ọkùnrin máa láìkì òun. Obìnrin náà ẹ mọ̀ pé ìdí tí mo fi sọ pé obìnrin níṣẹ́ yìí dára fún jù ní wípé ẹ mọ̀ pé obìnrin ni mo sábà kun powder sójú. Tó bá ti di pọ́kùnrin ń kun powder àwọn yóò mọ̀ kí ló ń ṣe léyìí, ṣé yìí gbádùn sá, yóò mọ̀ tó ń kun powder. Bóbìnrin bá kun powder sójú wọn ò lè fura sí i, wọ́n rò pé oge ló fi ṣe ni. Ìgbà tọkùnrin bá kun sójú wọ́n rò pé yẹn ti ń ya wèrè ni. Ni mo fi sọ wípé obìnrin ni iṣẹ́ yìí wà fún, kò sí fọ́kùnrin. Bí ènìyàn bá wà tó jẹ́ wípé bó bá ń lọ àbí kò rọ́kùnrin peun, àbí àwọn ọkùnrin ò tiẹ̀ wojú ẹ̀ àbó fẹ́ lọ bá boyfriend ẹ̀ nílé, tó bá fi lè kun àtíkè lọ bá wàláì tàlá súnmọ́bìlẹ̀ àlìyàsíláwà boyfriend yóò máa wùgbà tó bá yẹ bó ò rí nítorí yóò máa wù pé ọmọ yìí máa ti rẹwà jù lónìí. Bó bá kúrò níbẹ̀ yóò tún máa ojú ọkùnrin náà ní kù lára obìnrin yẹn. Yóò tún máa rántí ẹ̀ ni. Àṣírí ń bẹ ńlẹ̀ Yorùbá, ẹ má jẹ́ ká bára sòrodo ọ̀rọ̀. Kí mo pé àṣírí ó ń bẹ ní ilẹ̀ Yorùbá. Àṣírí ó ń bẹ ńlẹ̀ Yorùbá wa. Wọ́n yàn tí Olódùmarè bá kádàrá pé kó mọ ọwọ́ yí padà. Ẹ mọ̀ já sọ pógún òsì. Ògùn sí ń bo kò wọ́ọ̀kì. Ìyàn tí máa ń sọ bẹ́ẹ̀ kò wọ́ọ̀kì fún mọ́. Báwo láyé ṣiṣẹ́ yìí kò ṣe nǹkan tí ó le púpọ̀, kò ṣe nǹkan tí a máa dààmú ṣe ń tó rọrùn ni. Ẹ lọ bá mi wá ewé amúnimúyè. Ẹ jẹ́ kó pọ̀ níwọ̀nba. Ẹ bá mi ra ẹfun. Ẹ bá mi ra osùn. Ẹ wá bá mi ra bíntù powder. Ọ̀tọ̀ ni bíntù tó jẹ́ lọ́fíńdà. Ẹni powder rẹ̀ náà ń bẹ, ẹ lọ sọ́dọ̀ àwọn oní spiritual ẹ ò rí rà níbẹ̀. Bíntù powder. Àwòrán iná lẹ́ ń wò yẹ bíntù powder. So ẹ lọ ra bíntù powder yìí. Tó bá ti wá ra bíntù powder yìí, ẹ máa lọ ẹfun lọ́tọ̀. Ẹ máa lọ osùn lọ́tọ̀. Ẹ máa lọ ewé amúnimúyè lọ́tọ̀. Lẹ́yìn ìgbà yẹn lẹ́ wá dà papọ̀ mọ́ bíntù powder yìí, ẹ ò rò pọ̀ dáadáa. Ẹ ò mọ̀ kùn sójú. Tẹ́ bá fẹ́ kùn sójú, tẹ́ bá ti tọ́ àtíkè yẹn tó bí wọn tá tọ́ sí àtẹ́lẹwọ́ wa, a wà máa ní pé ojú ẹfun kì í kúrò lára osùn lẹ́ẹ̀mẹ́ta, ojú osùn kì í kúrò lára ẹfun lẹ́ẹ̀mẹ́ta, ojú gbogbo ọkùnrin tí bá ń rí mi lónìí gbọ́dọ̀ kúrò lára mi ká máa nífẹ̀ẹ́ mi. Ewé amúnimúyè kó bá mi mú wọn tiyetiye.
ọ̀mí ni kán máa rò tán bá rí mi kán máa nífẹ̀ẹ́ mi wúre sí ẹ fi ra ọwọ́ báyìí obìnrin ìtìmọ̀ bẹ́ẹ̀ ṣe fi wọn pa so ẹ fi pa ojú ẹ lọ dán wò kọ̀ǹfàmù ni subscribe kó lè jẹ́ fún ọ share rẹ̀ kó lè jẹ́ fún ọ ó dìgbà.